Gbogbo ọba ilẹ̀ Yorùbá ẹ lọ secure ilẹ̀ yín dáadáa. Gbogbo ibi tẹ́ ẹ jọba lé lórí, àtọba first class, àtọba second class, àtọba middle class. Wòlíì Adébáyọ̀ ló fọ̀rọ̀ ìkìlọ̀ yìí ránṣẹ́ o wípé gùdùgbẹ́ ńlá kan máa fẹ́ já o. Wípé àwọn fẹ́ lé àwọn Fúlàní kan wá láti ilẹ̀ Haúsá. Wípé ńgbà tó bá sì ṣẹlẹ̀, wípé èyí tó dáa jù ni pé kí gbogbo ọba kí wọ́n ti secure ilẹ̀ wọn, káwọn gómìnà Oǹdó, gómìnà Èkìtì, kódà gómìnà Ọ̀yọ́, gbogbo wọn báyìí ni wòlíì yìí fọ̀rọ̀ ránṣẹ́ sí o. Pàápàá àwọn ará òkè Ògùn lọ́yọ̀ọ́, ṣe sì mọ̀ wípé ní òkè Ògùn yẹn gbogbo oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ ńbẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn Fúlàní darandaran àti àwọn àgbẹ̀. Kí ló máa wá ṣẹlẹ̀ tí àwọn gómìnà yìí bá secure ilẹ̀ wọn dáadáa nítorí àwọn Fúlàní tí bàbá yìí ló ń bọ̀? Àwọn plan wo ni wọ́n ní àwọn Fúlàní yìí ní? Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rèé o, ọ̀rọ̀ rèé o, ọ̀rọ̀ rèé o. Ẹ já gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu wòlíì Segun Adebayo. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Olúwa sọ fún mi fún ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. The Lord told me concerning the kings in Yoruba land. Ọlọ́run ní kí oníkálukú yín àtọba first class, àtọba second class, àtọba third class kí ẹ la etí yín sílẹ̀ kí ẹ máa gbóhùn Ọlọ́run báyìí. The Lord said, all kings, either first, second or third class, open your ears and listen to the voice of God. Olúwa ní gbogbo ibi tẹ́ ẹ bá jọba lé lórí ẹ lọ secure ẹ̀ dáadáa. The Lord said, wherever you've been made king, secure your environment, secure your land very well. Secure dáadáa. Secure your land very well. Governor Ondo State. Governor of Ondo State. Lord, secure Ondo State dáadáa. Secure Ondo State very well. Lord, secure Ondo State dáadáa. Secure Ondo State very well. Governor Ekiti State. Governor of Ekiti State. Lord, secure Ekiti State dáadáa. Secure Ekiti State very well. Ohun tí Olúwa ń sọ fún mi ni mò ń sọ fún yín o. I'm telling you what the Lord is telling me. Mi ò sì sọ ní sọ pé kẹ́ ẹ mọ̀ mí. I'm not saying it for you to know me. Ẹ tẹ̀lé ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Follow the voice of the Lord of hosts. Ìwọ gómìnà Ọ̀ṣun State. Governor of Osun State. Ẹ secure Ọ̀ṣun State dáadáa. Secure Osun State very well. Gbogbo ibi táwọn Fúlàní bá wà ẹ máa monitor wọn. Wherever you have the Fulanis, monitor those places very well. Abà tí wọ́n bá ń kó màálùú sí ẹ monitor wọn. Whatever hall they are keeping their cows, monitor those places very well. Governor Ọ̀yọ́ State. Governor of Oyo State. Ìwọ Governor Ọ̀yọ́ State. Governor of Oyo State. Ó mọ̀ pé kò tí tó bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta báyìí tó ló wá rán mi sí ọ. It's about 2-3 weeks now. The Lord sent me to you. Governor Makinde. Governor Makinde of Oyo State. Lord, secure Òkè Ògùn. Secure Òkè Ògùn very well. Òkè Ògùn. Secure Òkè Ògùn very well. Lord, Governor Makinde. Governor Makinde of Oyo State. Ẹ má kọ etí dídì sí ohun tí Olúwa ń tẹnu mi sọ fún yín. Don't close your ears to what the Lord is saying. Governor Makinde. Governor Makinde of Oyo State. Yóò náà fẹ́ jí ẹ gbé ni. He said they want to kidnap you. Pláànù tó ń gbé kalẹ̀ ó kọjá ohun tí wọ́n gan rò. The plans on ground is more than what we are thinking. Lọ secure kí wọ́n gan kó security tó pọ̀. Secure your state and have a lot of security on ground. Gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá. All governors in Yoruba land. Ẹ gba àwọn èèyàn sínú Àmọ̀tẹ́kùn. Employ people into Amatekun outfit. Torí àṣírí máa tún tẹ́ ẹ bá secure o. Because a lot of secret will be exposed. If you secure your land, you secure your state. Amúmeri wípé àwọn Haúsá wọ́n ń lé àwọn Fúlàní wọ́n dẹ̀ ń ya wá ilẹ̀ Yorùbá. I'm made to see that the
Hausas are chasing away the Fulanis and they are running to the west. Ní ojú ìran yẹn wọ́n ní plan ṣùgbọ́n Ọlọ́run bà plan In yẹn that jẹ́. vision, Ìyẹn tí ẹ bá secure. They have a plan, but God destroyed their plan if you secure your state. Wàhálà ń bọ̀ o. Trouble is coming. Ẹ gbọ́ ohùn Ọlọ́run. Hear the voice of God. Gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá àti ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. All governors and kings in Yoruba land. Ẹ̀yin tí ẹ bá talẹ̀ fún Fúlàní ẹ lọ dáwó wọn padà. You that you are selling lands to the Fulanis, return back their money. Gbogbo ẹ̀yin ọba yẹn, ìwọ tó talẹ̀ fún Fúlàní, ìwọ tó fi Fúlàní ṣe sẹ́ríkí. You that you sold land to Fulanis or you made a Fulani a Owó tó gbà lọ́wọ́ Seriki. ẹ̀ lọ dá padà. You want to return the money you collected from him. Torí láì ṣe bẹ́ẹ̀, Without that, kọ́ má bàa dùn bù yín. so that they will not start slaughtering you. Ohun tí Olúwa ní kí n sọ fún yín ni mo sọ yẹn o. I'm telling you the voice of the Lord. Bẹ́ẹ̀ bá wá gbé mi ohun tí máa tún sọ náà ni mo sọ If fún you yín. come to arrest me, I will still repeat that. Mi ní yí padà. I'm not going to change it. Ẹ secure. Secure your state. Tẹ́ ẹ bá ti lè secure. Once you can secure your state, Ẹ máa yẹ Ọlọ́run lógo gan. you are going to glorify God. ṣé mọ̀ pé kì í ṣe ní kì í ṣàná ni olóyè Sunday Ìgbòho ti máa ń kìlọ̀ fún àwọn ọba ilẹ̀ Yorùbá àti gómìnà pé kí wọ́n wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran nílẹ̀ Yorùbá, àwọn tí ò jẹ́ káwọn àgbẹ̀ ilẹ̀ Yorùbá kí wọ́n gbádùn àti ọmọ Yorùbá gan. Ẹ wo ọ̀rọ̀ yìí náà ni Wòlíì Adébáyọ̀ ti mẹ́nu lé yìí o wípé gùdùgbẹ̀ kan fẹ́ já ẹ̀yin èèyàn. Kí lẹ rí sí gbogbo èyí tí wòlíì yìí sọ? Ẹ drop comment and remember to like, share and follow us. À ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.